oògùn àti ọ̀nà àbáyọ fún gbogbo nǹkan tó ń dobìnrin láàmú tí ò jẹ́ kóbìnrin conceive bíi sọmúroro, hyprolactin, menstrual disorder, infection. Ẹ máa bá mi ká lọ, bá mi gẹ́ẹ̀tì ewé ìpín tí wọ́n máa fi ń bó pọ̀tù yẹn pẹ̀lú ewé akíntọ́lá, ewé ìpín àti ewé akíntọ́lá, bá mi gẹ́ẹ̀tì ẹ̀, bá mi gẹ́ẹ̀tì ẹ̀rù tí ò lámọ́, negro pepper tí ò lámọ́, bá mi gẹ́ẹ̀tì àìdán, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù, bá mi gẹ́ẹ̀tì bàrà ẹ̀gúsí, gé bàrà yẹn wẹ́wẹ́ kó yọ èso inú ẹ̀ dànù, kó gé wẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ kó kó gbogbo nǹkan wọ̀nyí papọ̀ sójú kan, kó bu omi sí, bá mi sè é lágbo, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn fi fídíò ìránṣẹ́ kó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ bá wa ra àwọn egbòogi wa tó ní NAFDAC number ìjọba Ọlọ́run ọba dání láti wo èyíkéyìí nínú àrùn ẹ kọ́ńtàtì wa made in India packed in South Africa. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ wá lọ fún full package tí kéèsì ẹ bá ti gbẹnu tán wá lọ fún full package. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀sà Lagos. Wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovaries ẹ̀. Gbogbo nǹkan tó wà kó jẹ́ pé níjà ó ti wọ menopause, ó máa reverse padà bismillah ta'ala. Wá lọ fún full package wa. Wàá dúpẹ́ fọ́lọ́run kò síbi tẹ́ wà tá a ti lè deliver fún yín, customer ló máa sanwó delivery all over the world. We are using the best logistics in the whole world. DHL Adenloji IG Logistics láti deliver fáwọn èèyàn tó wà nítòsí tó jẹ́ lókù ọjà tó jẹ́ Nàìjíríà àbí so àwọn international order à ń lo DHL. Àdúrà wa gbà, fi fídíò ìránṣẹ́ tó bá ti ṣe àgbo yìí tán máa mu kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Táìmù wo ló lè mu àgbo yìí? Àgbo yìí lọ ó lè mú before period kó tó rí nǹkan oṣù ẹ ó lè máa mú. Tó bá rí nǹkan oṣù ẹ lọ́wọ́ o tún lè máa mú. Tó bá ti parí period má mú mọ́, má mú mọ́. Use it during period or before period. After period má lò. Bismillah ta'ala á clear, á prepare womb, á prepare ovaries, á clean gbogbo ìdọ̀tí, gbogbo infection. Ọkùnrin náà tún lè máa mú, ọkọ àtìyàwó lè máa mú. Bẹ́ẹ̀ ni á clear gbogbo everything, á prepare womb obìnrin láti lè conceive, á prepare ovaries ẹ̀ àtàwọn challenges tó ní. Bismillah ta'ala. Ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Ẹ wá lọ fún full package wa. Àwọn tí kéèsì wọn bá ti gbẹnu tán tó ń wojú Ọlọ́run bá fọmọ àbọ́kùnrin tó pọ̀ ní àwọn challenges lórí nǹkan ọlọ́mọkùnrin ẹ̀, low sperm count, weak erection, premature ejaculation, quick ejaculation àtàwọn tó ní little challenges tó ní àwọn ètò ìlera táwọn àárẹ̀ kọ̀ọ̀kan dà láàmú bíi cancer, diabetics, bad cholesterol, hypertension, hypotension, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ lọ fún full package wa. Ẹ ti rí wọn lóríṣiríṣi. They are all powders 50,000 naira là ń ṣe promo ẹ̀. Ètò àwẹ̀ wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn. Ètò àdúrà wà, ètò sàrà wà, àwọn halal powder wà, alukurani wà, lórí ọ̀ǹtú ni, lórí ká ṣe ládùúrà fún yàn ni, ó ń bẹ láti yanjú problem. Tilka hududullah wa ma yuti illa wa rasulahu. A ní kọjá ẹnu àlà Ọlọ́run àti tòjíṣẹ́. A dẹ̀ ní seek refuge fún yín láti evil world. Tọ́rọ́ Ọlọ́run ọba ló ń control ayé. Wa ma yudabbiru al-amra fasayaquluna Allah. Bismillah ta'ala. Ẹ pè wá fẹ́ ike ìpèníjà. A wà ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀sà Lagos. Lẹ́ẹ̀kan sẹ́ WhatsApp àbí kẹ́ pè wá direct lórí +234 810 913 1425. Lẹ́ẹ̀kan sí ẹ gẹ́ẹ̀tì ewé ìpín, ẹ gẹ́ẹ̀tì tútù, ẹ gẹ́ẹ̀tì ewé akíntọ́lá tútù, ẹ kó tẹ́lẹ̀ kòkò, ẹ kó àìdán sí, ẹ kó ẹ̀rù tí ò lámọ́, ẹ kó lé lórí, ẹ bá mi ṣe kí ni o, ẹ da kànáfùrù lé lórí, ẹ gé bàrà tútù wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ yọ gbogbo àwọn síìdì inú ẹ̀ dànù, ẹ kó bàrà yẹn, ẹ kó lé lórí, ẹ bomi sí ẹsẹ̀ lágbo, máa mú kó tó bẹ̀rẹ̀ sí ń ṣe period, máa mú tó bá ń ṣe period lọ́wọ́. Bismillah ta'ala. Wàá dúpẹ́ fún Ọlọ́run ọba. Lẹ́yìn tó bá parí ẹ̀ kó lọ lóyún ló kù. Kódà tó bá ti stop ẹ̀yẹn tó ti parí period yẹn ó kàn lè bú kànáfùrù kó ṣe lágbo kó kàn rọra máa mú kí wà tọkọ ẹkẹ dẹ̀ máa ní sáà ní papọ̀. Wàá fi inú ṣoyún wàá fẹ́yìn gbọ́mọ kan Bismillah ta'ala. Àmọ́ àwọn tí kéèsì wọn ti gbẹnu tán tó kọjá lọ wò wá tí wọ́n ti mọ́ ṣe ń pàkan nìkan rú wá lọ fún full package before period, during period, after period. Bismillah ta'ala. Àwọn èèyàn dẹ̀ ń lo product wa all over the world. Wọ́n ń dúpẹ́. Ọlọ́run ayẹ́ká yìí náà dúpẹ́. Ọmọ ìyá mi ẹ fi fídíò ìránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Inna lizzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Ẹ pè wá fẹ́ èyíkéyìí nínú ìpèníjà. Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department under Sheikh Afagba International Limited. Ẹ WhatsApp wa. Ma salam wa ila liqai.